Aláròyé máa wí o. Ẹgbẹ́ Arewa kìlọ̀ fún Wike lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers. Arewa Progressive Frontiers ti gba mínísítà fún olú ìlú ilẹ̀ wa l'Àbújá Nyesom Wike nímọ̀ràn láti gbájúmọ́ iṣẹ́ tíjọba àpapọ̀ gbélé lọ́wọ́ dípò kó máa yọnu sí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Ẹgbẹ́ yìí sọ wípé kò sí àkọsílẹ̀ níbi kankan wípé Wike jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC, ó sì jẹ́ ìwà àìtọ́ bó ṣe ń sọ̀rọ̀ àlùfàǹṣá sí akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ náà Ajíbọ́lá Bashiru. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé àwọn Arewa ọ̀hún Zuwairiyat Pitiko fi síta ni wọ́n ti sọ wípé Ajíbọ́lá kì í ṣe ẹni àrífín rárá, kò sì lẹ́tọ̀ọ́ kí Wike máa sọ̀rọ̀ ṣákàṣàkà nítorí ohunkóhun. Gẹ́gẹ́ bí Pitiko ṣe sọ, kì í ṣe Wike nìkan ló mọ bí wọ́n ṣe ń da ìlú rú. Ìwà tó sì wù sí akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ wa Sẹ́nẹ́tọ̀ Bashiru kò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ àwa ọmọ ẹgbẹ́ onítẹ̀síwájú rárá. Ìwà ìdúkokò mọ́ni àti àìnípamọ́ra tí Wike máa ń wù sí ẹnikẹ́ni tí kò bá ti ṣe tirẹ̀ nínú òṣèlú kò ṣàjèjì sí wa o. A kò sì ní fọwọ́ lẹ́rán lórí èyí tó ṣe yìí. Kí ni ẹ̀ṣẹ̀ akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ wa gan-an tí Wike fi ń hùwà bẹ́ẹ̀ yẹn sí? Ṣé ọmọ ẹgbẹ́ APC ni Wike ni? Kí ló dé tí ọ̀rọ̀ ẹgbẹ́ wa ká lára ju àwa ọmọ ẹgbẹ́ lọ? Arewa Progressive Frontiers ṣèlérí àtìlẹ́yìn wọn fún Ajíbọ́lá. Wọ́n ní gbogbo ipá ló ń sà láti jẹ́ kí ẹgbẹ́ APC tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni wọ́n ké sí gbogbo àwọn lámẹ̀tọ́ láti tì í lẹ́yìn. Bákan náà ni wọ́n ké sí igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ APC ní gúúsù orílẹ̀-èdè yìí Victor Giadom láti mú ọ̀rọ̀ ìṣọ̀kan ẹgbẹ́ náà lọ́kùnkúndùn, pàápàá nípínlẹ̀ Rivers. Wọ́n ní tí ògiri kò bá lanu kò ṣeé ṣe fún aláǹgbá láti wọbẹ̀. Ẹgbẹ́ náà gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan kí wọ́n má sì ṣe fààyè gba ìyapa láàrin wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún ké sí gbogbo ọmọ ẹgbẹ́ APC lórílẹ̀-èdè yìí láti ṣiṣẹ́ papọ̀ fún àṣeyọrí ìjọba tó wà lóde yìí. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.